Àwọn ọlọ́pàá ti mú Ṣoworẹ lọ o. Ó dàbí pé wọ́n sìn ín dé ilé ẹjọ́ gíga ìlú Àbújá yẹn ni o. Tàbí kí wọ́n ti máa dúró dè é níbẹ̀ tẹ́lẹ̀. Ọmọyẹlé Ṣoworẹ, òun àti àwọn ọlọ́pàá ìlú Àbújá ti ń dọdẹ ara wọn láti ọjọ́ díẹ̀ sẹ́yìn o. Àwọn ọlọ́pàá ti ní kó wá, òun náà ń tàdí mẹ́yìn fún wọn. Àmọ́ ó ti mọ̀ pé kò sí ohun tí ọlọ́pàá lè ṣe fóun lágbègbè ilé ẹjọ́. Nítorí òfin máa ń sọ pé wọn kò gbọdọ̀ mú ẹnikẹ́ni nílé ẹjọ́ ni. Ṣùgbọ́n tí òní, ọjọ́ 23 oṣù kẹwàá 2025 yìí kò rí bẹ́ẹ̀. Nítorí bí Ṣoworẹ ti ń jáde nílé ẹjọ́ báyìí, àwọn ọlọ́pàá náwó gan-an ni. Ọmọkùnrin olóṣèlú tó tún jẹ́ ajìjàgbara náà ti kọ́kọ́ ń ṣagídí. Òun fẹ́ yọmú àwọn ọlọ́pàá náà lọ́wọ́. Àwọn ọlọ́pàá pàápàá ti múra ẹ̀ wá. Bó ti ń yí wọn sébè ni wọ́n ń yí síporo. Wọ́n ní ọ̀gá ló ní kí àwọn máa mú un bọ̀. Àwọn ò sì mọ ohun tí wọ́n ń torí ẹ̀ pé bó bá dé ọ̀hún wọn yóò jọ ṣàlàyé ọ̀rọ̀ fúnra wọn. Tàwọn ni kí àwọn mú un débẹ̀. Àwọn ò sì mọ ohun tó wà láàárín àwọn méjèèjì nítorí ọ̀rẹ́ làwọn mọ̀ wọ́n sí. Àwọn ọlọ́pàá ló ń fi Ṣoworẹ pa á bẹ́ẹ̀ yẹn o. Àbí ọ̀rẹ́ wo ló wà láàárín Ṣoworẹ àti ọ̀gá ọlọ́pàá Àbújá? Nígbà tí Ṣoworẹ fúnra ẹ̀ sì rí pé tí òun bá ní kí òun máa bá wọn fà á, ọ̀rọ̀ náà yóò di ariwo kan. Òun kò sì fẹ́ dá ariwo kankan sílẹ̀ lágbègbè náà. Tàbí tí wọn yóò wá di pé wọ́n ń gbé òun ní jàǹtò tí wọ́n ń fi bẹ́líìtì ṣòkòtò òun wọ́ òun. Òun náà gbà láti tẹ̀lé wọn. Bẹ́ẹ̀ ni wọ́n fi mọ́tò wọn gbé e lọ. Nítorí Nnamdi Kanu ní Ṣoworẹ ṣe lọ sílé ẹjọ́. Ṣé òní ni ẹjọ́ ẹ̀ ní kóòtù? Ohun tí wọ́n sì ti rò ní pé kí ẹjọ́ náà bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Àmọ́ nígbà tí wọ́n délé ẹjọ́, nǹkan míì ni wọ́n bá a. Nítorí àwọn lọ́ọ̀yà tó ń gba ẹjọ́ náà rò fún Kanu, gbogbo wọn juwọ́ sílẹ̀ lẹ́ẹ̀kan náà. Wọ́n láwọn kò ṣe agbẹjọ́rò fún ọkùnrin tí wọ́n fẹ̀sùn ìfẹ̀míṣòfò kàn náà mọ́. Kanu Àgàbí, ẹni tó ti fìgbà kan jẹ́ mínísítà ètò ìdájọ́ ilé wa tẹ́lẹ̀, ló ṣáájú àwọn agbẹjọ́rò fún Nnamdi Kanu. Òun náà ló sì sọ níwájú adájọ́ James Ọmọ́tọ̀ṣọ́ pé òun kò lè máa ṣe agbẹjọ́rò fún Kanu mọ́ nítorí Kanu fúnra ẹ̀ ti ní kí òun fi ẹjọ́ náà sílẹ̀ fóun. Adájọ́ Ọmọ́tọ̀ṣọ́ béèrè lọ́wọ́ Kanu pé kí ló dé? Kanu ní òun lòun fẹ́ máa rojọ́ òun fúnra òun ni o. Bó bá sì di lọ́la kan tí òun bá nílò agbẹjọ́rò, òun yóò tún sọ fún ilé ẹjọ́. Ó ní àmọ́ bí ẹjọ́ náà ti bẹ̀rẹ̀ báyìí, òun ni agbẹjọ́rò ara òun. Ó ní òun ti ṣetán láti bẹ̀rẹ̀ ẹjọ́ náà. Òun sì ti tò àwọn ẹlẹ́rìí òun kalẹ̀ kí adájọ́ bẹ̀rẹ̀ sí pè wọ́n níkọ̀ọ̀kan. Ǹjẹ́ ta ni àwọn ẹlẹ́rìí ẹ̀? Ní Kanu bá bẹ̀rẹ̀ sí dárúkọ wọn níkọ̀ọ̀kan o. Ó ní àwọn ẹlẹ́rìí òun nínú ẹ̀sùn ìfẹ̀míṣòfò tí wọ́n fi kan òun yìí ní Nyesom Wike, mínísítà ìlú Àbújá, Babájídé Sanwó-Olú, gómìnà ìpínlẹ̀ Èkó, Dave Umahi, mínísítà fún iṣẹ́ òde nílẹ̀ wa, ọ̀gá àwọn sọ́jà pátá tẹ́lẹ̀ nígbà kan, Tọ́kọ̀ Brutai, àti mínísítà fún ètò ààbò ilẹ̀ wa tẹ́lẹ̀ rí, Theophilus Yakubu Danjuma. Ó ní àwọn ẹlẹ́rìí òun nìyẹn àtàwọn míì tí òun tún lè pè. Ilé ẹjọ́ sì gbọ́dọ̀ bá òun pè wọ́n kí gbogbo wọn wá kí àwọn lè bẹ̀rẹ̀ ẹjọ́ yìí o. Àti adájọ́ Ọmọ́tọ̀ṣọ́ àti àwọn èrò tí wọ́n wà ní kóòtù, gbogbo ilé ẹjọ́ ọ̀hún dákẹ́ minimini ni o. Àbí èwo lọ́mọkùnrin yìí tún gbé jáde yìí? Adájọ́ Ọmọ́tọ̀ṣọ́ ni ó dáa, ṣé kí òun fún Kanu ní agbẹjọ́rò? Ọkùnrin náà lóun ò fẹ́. Níbi tí ìgbẹ́jọ́ náà sì parí sí nìyẹn tó fi di pé oníkálukú bẹ̀rẹ̀ sí jáde ní kóòtù. Àsìkò náà ni Ṣoworẹ pàápàá múra láti lọ. Ṣé ojú ẹ̀ ní gbogbo ọ̀rọ̀ yìí ṣe? Òun náà sọ pé òun ti rí Kanu Àgàbí tẹ́lẹ̀. Ó sì ti sọ fóun pé òun kò ní ṣe agbẹjọ́rò fún Nnamdi Kanu mọ́. Àmọ́ bí òun ti ń jáde ní tiẹ̀ làwọn ọlọ́pàá ra mú yìí, tí wọ́n sì ní àfi kí àwọn jọ lọ sí ọ̀dọ̀ ọ̀gá àwọn, tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ gbé lọ. Títí di àsìkò yìí ni àwọn ọlọ́pàá kò tí ì sọ ohun tí wọ́n torí ẹ̀ mú Ṣoworẹ. Wọ́n kàn dá a jókòó sọ́dọ̀ wọn lọ́hùn-ún, wọ́n ń wo irú irin tí wọn yóò fi rọ ni. Àmọ́ èèyàn ò lè wò rárá kó má rí ìdí kan tàbí méjì tí wọn yóò torí ẹ̀ mú Ṣoworẹ. Lọ́jọ́ Ajé Monday tó lọ yìí, 20 oṣù tá a wà yìí ni o. Ọjọ́ náà ni Ṣoworẹ kó àwọn èrò lẹ́yìn tí wọ́n ṣe ìwọ́de l'Àbújá
tí wọ́n sì ní àfi kíjọba Tinubu fi Nnamdi Kanu sílẹ̀ ní tìmọ́lé nítorí wọ́n kàn ń fìyà jẹ láì nídìí kan ni. Wọ́n ní kò ní burúburú kó má kù ẹnìkan mọ́ ni, ẹni tí yóò kù lẹ́nìkan ò mọ̀. Àmọ́ ní báyìí àwọn làwọn kù fún Nnamdi Kanu, olórí àwọn Biafra. Lọ́jọ́ náà púpọ̀ nínú àwọn tó ṣáájú ìwọ́de náà, pàápàá Emmanuel tí í ṣe àbúrò Kanu fún rẹ̀ àti ọ̀kan nínú àwọn lọ́ọ̀yà ẹ̀ ní àwọn ọlọ́pàá gbé lọ. Wọ́n mú wọn lọ sọ́nà jíjìn, ẹnìkan ò sì tí ì gbúrò wọn. Yàtọ̀ síyẹn wọ́n wá Ṣoworẹ títí fún rẹ̀, wọn ò rí ni. Ṣé nígbà tí ojú ogun ìwọ́de náà ti le, tí ọ̀rọ̀ ti di pàákìràkìtà, tí èéfín tajútajú lu gbogbo àdúgbò pa, tí ìró ìbọn sì gbilẹ̀, tí nǹkan sì dán bo pátá, Ṣoworẹ fẹ̀yìn rìn. Eré tó sì sá lọ́jọ́ náà lè débi pé àwọn èèyàn ò tí ì yé ròyìn eré ọ̀hún. Wọ́n ní Ṣoworẹ fi hàn pé tí ogun bá le tán, ibi tí kò gba abẹ́rẹ́ lè gba ọmọkùnrin. Nítorí pẹ̀lú gbogbo gìràgìrà àwọn ọlọ́pàá lọ́jọ́ náà, Ṣoworẹ dá jìnnìjìnnì bò wọ́n, ó fewé àbo bò wọ́n lójú awó lọ. Láti ọjọ́ náà ni wọ́n ti ń wá pé kí wọ́n rí igbá mú, wọn kò sì rí títí tí wọ́n fi dẹ́kun sílẹ̀ fún nílé ẹjọ́. Wọ́n ti mọ̀ pé yóò wá sílé ẹjọ́ fún ọ̀rọ̀ ti Kanu yìí, yóò fẹ́ mọ ohun tó bá ṣẹlẹ̀ níbẹ̀. Bó bá sì ti jáde ni yóò bá àwọn oníròyìn sọ̀rọ̀, ọ̀rọ̀ tí yóò sì sọ kò lè jẹ́ èyí tí yóò pọ́n ìjọba tàbí ọlọ́pàá lé. Ohun tí wọ́n ṣe kó o ní papámọ́ra nìyẹn. Bẹ́ẹ̀ yàtọ̀ síyẹn, Ṣoworẹ yìí kan náà àti ọ̀gá àwọn ọlọ́pàá pátá ń jà, ìyẹn Káyọ̀dé Ẹgbẹ́tókun. Ṣoworẹ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí ọkùnrin náà pé ọ̀gá ọlọ́pàá arúfin ni. Ó ní ipò tó wà òfin ló rú, torí àsìkò tó yẹ kó fẹ̀yìntì nínú iṣẹ́ ọlọ́pàá ti kọjá. Ó ti pé ó ti kọjá. Tinubu ló sọ pé kó sì máa ṣe kinní náà lọ. Ṣoworẹ wá ń béèrè pé báwo ni Tinubu ṣe lè ní kí Ẹgbẹ́tókun tí àsìkò ẹ̀ ti pé wà lórí ipò tí kò tọ́ sí mọ́, tí òun náà sì dúró síbẹ̀ tó ń sọ pé òun ni ọ̀gá ọlọ́pàá pátápátá. Ọ̀rọ̀ náà di ọ̀rọ̀ tí wọ́n ń torí ẹ̀ pé Ṣoworẹ sí, àmọ́ kò dá wọn lóhùn. Kódà ó di ohun tí wọ́n ń fà lọ sílé ẹjọ́. Ẹjọ́ ìyẹn wà níbẹ̀. Lọ́nà míì, Ṣoworẹ ní ààrẹ orílẹ̀-èdè yìí fúnra ẹ̀, Bọ́lá Ahmed Tinubu, ó ní ọ̀daràn kan ni. Gbogbo ibi lòun sì ti lè sọ pé ọ̀daràn ní Nàìjíríà ní gẹ́gẹ́ bí ààrẹ. Ọ̀rọ̀ náà jó wọn lára débi pé àwọn DSS ní kí Ṣoworẹ wá kó wá yànnàná ohun tó ń wí gan fáwọn àti ìdí tó fi ń pe odidi ààrẹ Nàìjíríà ní ọ̀daràn. Ṣoworẹ ò mà tún dá wọn lóhùn o. Nígbà náà ni àwọn DSS láwọn yóò pè é lẹ́jọ́ sí kóòtù. Ní Ṣoworẹ bá jáde, ó ní èwo ni ti agbánilétí orúnkún ń ṣẹ̀jẹ̀, ta lẹni àná ta lẹni ń ké. Òun sọ pé ọ̀daràn ní pírẹsidẹ̀ǹtì wa. Ààrẹ fúnra ẹ̀ kò sọ̀rọ̀, kò sọ pé irọ́ lohun tí òun wí, kò ní kí òun wá ṣàlàyé. DSS ló wá jáde sí ọ̀rọ̀ tí kò kàn wọ́n. Ṣé òun dárúkọ wọn ni àbí kí ni tiwọn? Tó bá jẹ́ òun bà orúkọ ààrẹ jẹ́ ni, ààrẹ fúnra ẹ̀ ní kó sọ̀rọ̀ kó sì pe òun lẹ́jọ́. Ṣùgbọ́n ní ti DSS, òun ò mọ̀ wọ́n rí o, kò sì sí ohun tó pa àwọn pọ̀. Kí wọ́n nìṣó nílé ẹjọ́. Ẹ̀bi tí ewúrẹ́ ń jẹ bọ̀ nísọ èrè náà ni wọn yóò jẹ. Ìyẹn náà tún wà níbẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan. Torí bẹ́ẹ̀, èèyàn tí ì lè sọ ìdí pàtó tí àwọn ọlọ́pàá fi gbé Ṣoworẹ o. Àmọ́ ó dájú pé nígbà tí yóò bá fi tó ọjọ́ kan sí méjì, wọn yóò wọ́ Ṣoworẹ délé ẹjọ́ láti sọ ohun tó ṣe gan-an, tàbí èyí tí wọ́n torí ẹ̀ mú nínú gbogbo àwọn ohun tó ti ṣe sẹ́yìn. Ọláyíwọlá Alága ló ṣe àkọsílẹ̀ mímú tí wọ́n tún mú Ṣoworẹ yìí fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú déédé àkókò yìí o.